ẹgbà tó di àárín ọ̀sẹ̀ tó kọjá yìí la gbọ́ wípé Ààrẹ Gani Adams gbé wọn lọ ilé ẹjọ́ wípé wọ́n wọnú ìgbésí ayé àwọn intruder, wọ́n láǹfààní wọ́n tọwọ́ bọnú fóònù àwọn, wọ́n sì láǹfààní wọ́n gbé ohùn àwọn jáde, ohùn kọ̀ọ̀kọ̀ àwọn, privacy àwọn jáde. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà ọ̀jọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí, ẹ bá wa subscribe, ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni, ó yá ẹ wá lọ wo bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Lórí láti bí ọ̀sẹ̀ kan ní ìsìn làwọn èèyàn ti ń pè mí, wọ́n ní àwọn gbọ́ pé Ààrẹ Gani Adams gbé olóyè Sunday Igboho lọ ilé ẹjọ́. Ọ̀rọ̀ yóò yẹ́lòmíì wípé bó ló ti wá rí kí lolóyè Sunday Igboho ṣe fún Ààrẹ Gani Adams. Nítorí bọ́ bá béèyàn ọba lọlé ẹjọ́, ẹjọ́ ò ní pàtó ọ̀rọ̀ ibi tọ́rọ̀ ti ṣẹ̀ wá. Àmọ́ èmi ti rí kùnkùndùn ọ̀rọ̀, èmi ọ̀kà kún, ṣùgbọ́n àwọn èèyàn ń béèrè wípé kí ni ìdí ọ̀rọ̀ gangan. Àmọ́ ẹ jẹ́ láǹfààní kí n ṣàlàyé. Nítorí sàn láàrin ajé ní mú ní pẹ́kọrọ, kí ló bìdí ọ̀rọ̀. Kẹ́hìndé Ṣómádé mo rí yín bẹ̀. Abdulsaid Abdulrazak, Mudashir Abdulhakeem, Adéyẹmọ Ayọ̀mídé mo rọ́wọ́ yín bẹ̀. Ọ̀rọ̀ tí gbogbo wa ti mọ̀ ni, ṣùgbọ́n ta ló yẹ kó gbéra wọn lé ilé ẹjọ́, ta ló jẹ̀bi ara wọn. Akọni Oòduà fún gbogbo Yorùbá o. Orí bí náà bá tán lásán, ẹ̀jọ̀ ní tán lè kánná. Ọ̀tá ẹni ò ní kò du ọ̀yà láyé. Orí kò sálọ̀ tó lè ṣe fẹ́ni tí ọba fẹ́ràn rẹ. Orí ìfẹ́ ò ṣe é rà. Ó wá rí kágbà fún ni kò ṣeé fún yàn. Bàbá ti wáyé párí láàrí, ọ̀yẹ̀yẹ̀ kan ò ní yẹ kádàrá, gbogbo tá a kọ pa afẹ́ jẹ́ ló hàn sọ́dọ̀ Elédùmarè. Orí voice note kan ló jáde lọ́dún tó kọjá yìí àbínú ọdún yìí ni. Voice note yìí ló mú ọ̀rọ̀ Ààrẹ Gani Adams níbi tí wọ́n ti ń fẹnu àbùkù kan olóyè Sunday Igboho. Látàrí voice note yìí, ọ̀rọ̀ pọ̀ nú voice note yìí tó ṣe wípé ó ní agbára púpọ̀. Mo kí bàbá mi Kevin Tèmítáyọ̀, ọmọ bàbá mi Àràbà lóde Òṣogbo. Ifá ní kíyín ní mo rẹ́ ń tẹ́lú, Ọ̀rúnmìlà ní kíyín mi ṣe àkúrùbà. Ifá ní kíyín ọmọ ẹlẹ́kùn lé má jàdí, Ọ̀rúnmìlà dúdú, eyín ẹnu rẹ̀ sì funfun bí ó kínkín. Ifá ó gbèyín, irúnmọlẹ̀ yóò tún ti yín ṣe, àti gbogbo àwọn tí wọ́n láǹfààní tí wọ́n ń gbọ́ mi. Orí gbogbo alágbọ́ nípa voice note yìí inú ọdún yìí náà ni. Tó láǹfààní tí àwọn allegation kan wà tí wọ́n fi kan olóyè Sunday Igboho wípé àwọn tí wọ́n ṣiṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu ni. Kódà olóyè Sunday Igboho wà lára àwọn tí ààrẹ Tinubu ránṣẹ́ kápá àyàn lẹ́nu wọn lọ́hùn-ún. Wọ́n sì tún fi kún bẹ̀ wípé ikú Bọ́lá Ìgè kò ṣẹ̀yìn olóyè Májàsọ́lá. Fáwọn tó bá rántí ń gbà náà, àkókò yìí olóyè Sunday Igboho gbé wọn lọ ilé ẹjọ́. Ẹgbà tó di àárín ọ̀sẹ̀ tó kọjá yìí la gbọ́ wípé Ààrẹ Gani Adams gbé wọn lọ ilé ẹjọ́ wípé wọ́n wọnú ìgbésí ayé àwọn intruder, wọ́n láǹfààní wọ́n tọwọ́ bọnú fóònù àwọn, wọ́n sì láǹfààní wọ́n gbé ohùn àwọn jáde, ohùn kọ̀ọ̀kọ̀ àwọn, privacy àwọn jáde.
Orí ń gbà mo rí kíní yìí, mo rẹ́rìn-ín. Orí Evans tó jẹ́ agbénipa, àwọn lọ́yà gbowó lọ́wọ́ ẹ̀. Gbogbo kéèsì láyé ní Nàìjíríà, àwọn lọ́yà láǹfààní wọ́n tọ̀ wọ́n sì gbowó lọ́wọ́ rẹ̀. Ṣó yẹ kẹ́ni tó ń jalè tí wọ́n kábọ̀ mọ́ lọ́wọ́ kó ní defense? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn láǹfààní kí wọ́n wọ̀rọ̀ yìí jìdòjìdò wípé ṣé ẹni tẹ́ni ìpèlẹ́jọ́ yìí ṣó jẹ̀bi mi àbẹ́mi mo jẹ̀bi ẹ̀. Bí wọ́n bá ń tẹ̀yàn kéèyàn mọ́ tanra rẹ̀. Bí wọ́n bá sì rojọ́ fún ọ, ìwọ náà dàjẹ́ ẹ̀sẹ̀ kó o gbé sínú ìròyìn. Àkọ́kọ́, ṣé olóyè Májàsọ́lá lẹ́jọ́ ṣe kọ́ọ̀lù? Ló fi dàbí pé mi ò ka ọ̀rọ̀ yìí kún. Ẹ̀yin àtolóyè Májàsọ́lá kọ́ lẹ́jọ́ láǹfààní lẹ́jọ́ pera yín. Bọ́ bá ṣe olóyè Májàsọ́lá lẹ́jọ́ sọ̀rọ̀ tó wá ká ohùn yín sílẹ̀, a lè sọ pé ó wọnú privacy yín wípé ọ̀rọ̀ tẹ́ ẹ jọ sọ nídà kọ́ńkọ́, ẹni tó yẹ gbé lọ ilé ẹjọ́ lẹni tẹ́ ẹ jọ sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ very dark man táwọn ẹbí kan láwọn gbé lọ ilé ẹjọ́. Ṣé very dark man ló gbóhùn Idris kalẹ̀ tá a pè ní Bobrisky? Ó ti di rashes, ó ti di public usage. Anybody ló lè rí voice note kó tàpù ẹ̀. Ó ti kúrò ní privacy yín, ó ti di ẹ̀tọ́ gbogbo ayé. Ọ̀rọ̀ tí mò ń sọ síta yìí, òun lọ̀rọ̀ fi máa ní copyright. Ní album ṣe ní copyright, ó rí voice note yín ò ní copyright, ó ti di gbogbo nǹkan ayé. Àkọ́kọ́, olóyè Sunday Igboho kọ́ ni ẹ láǹfààní fún gbogbo ẹni tó wò wípé wọ́n tún gbé ọkùnrin yìí lọ ilé ẹjọ́. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹni bá ti ga, bí ọba ti lọ́tàá, á jẹ́ pé ibi tó dé kò sẹ́ni tó wù. Gbogbo ipò tó ọba ti ń dùn láyé tí ò sẹ́ni tó bọ́ ọdún tí mọ̀ wípé kò sí nǹkan kan bẹ̀ ni. Àkọ́kọ́, olóyè Májàsọ́lá mú kí àmì títí láyọ̀ Abọ́ládé. Àkọ́kọ́, olóyè Májàsọ́lá kọ́ lẹ bá ṣe conversation. Ohun tí wọ́n bi yín ní kóòtù ni wípé how did he have an access to your private discussion? Àkọ́kọ́, olóyè Sunday Igboho sí lẹ́gbẹ̀ẹ́ yín níjọ́ tẹ́ ń pè. Enlightenment ni o. Èkejì, olóyè Sunday Igboho have never collected your phone and decoded it and share all your information with him. So it has never intruded into your privacy in any way. Àkọ́kọ́, ọdún wo lẹ ti jọ ní conversation gbẹ̀yìn? Báwo ni fóònù yín ó ṣe tálì pẹ̀lú tiẹ̀? Mo kí bàbá mi Abíọ́dún Ògúnlétí, ẹ káàbọ̀ ńbẹ̀. Ló fi jẹ́ wípé ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ very dark man ni. Olóyè Sunday Igboho never communicated with you. Ẹni tẹ́ ẹ communicate pẹ̀lú ló yẹ kẹ́ ẹ gbé pé kí ló dé tó gbohùn yín sílẹ̀. Lọ́dọ̀ àwọn olóyè àtọ̀jọ̀gbọ́n tí wọ́n bá wá bí ẹni tó gbohùn yín sílẹ̀ wípé kí nìdí tó fi ṣerú bẹ́ẹ̀,
a ní nítorí ẹni information wípé ẹlẹ́ni tó pa Bọ́lá Ìgè, that is confessional statement. Òun fẹ́ ní lọ́wọ́ nígbà tẹ́ ẹlẹ́mọ̀ wípé Igboho is an assassin and is being used by the presidency. Lòun ṣe gbà á sílẹ̀ wípé it can be useful for reference purposes for investigation to know who murdered Bọ́lá Ìgè. Ṣẹ́rí nígbà míì èèyàn náà jókòó tí lọ́yà bá ní we can win this case. Ìwọ náà wá jókòó wípé lọ́yà, how? You ask questions. Nígbà mo bi lọ́yà ní ṣínà kò sọ̀rọ̀ mbẹ̀. Mo lémi náà ń wo mi ò ríro. Ẹ̀kẹta tó tún wá jọ mọ́bẹ̀ wípé Olóyè Sunday Igboho publicize your privacy discussion. Àkọ́kọ́, did Igboho have any social media account except the TikTok account he hosts himself? You can never find it on his account. It's not on his iGram, Telegram. It's not on his, what do you call it? TikTok. He doesn't have a Facebook account. Inú àkáǹtì ẹ̀kọ́ ló ti jáde. It was brought out by bloggers. And media houses can penetrate to seek for information anywhere, even from the presidency. So, tá a bá ti wá rí nǹkan bẹ́ẹ̀ yẹn, àkọ́kọ́ ẹ̀yin àti ẹ̀kọ́ lẹ́jọ́ láǹfààní lẹ́jọ́ communicate. Wọ́n bí pé, how do you have it? You say, I don't know anything about it. We never discuss. And how will I penetrate to his own phone? I've never held his phone for once. And I've never hacked his account. Tí wọ́n bá wá bí ẹni tó record, yín wípé tẹ́jọ́ ṣe conversation wípé why do you record someone privacy? Á jáde wípé I recorded because confessional statements that can lead to the arrest of who slaughtered, who killed, who murdered the Chief Justice Bọ́lá Ìgè. That is why I recorded. It will be an advantage for the investigation. So, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Mọ́jàsọ́lá, never panic because the case is ephemeral. Because he never intruded into your privacy. He never collected your phone. You never discussed with him. Talk less, you blackmail him, defame him, molest him, lie on him, calling him a kidnapper, calling him a hooligan, calling him all sorts of names. You have yourself to blame. At times, gbogbo ọmọràn kọ́ là ń gbà. Bàgbàlagbà bá ti wá dàgbà kọjá bàtẹ́ onírù yóò bọ́ kalẹ̀ fọ́mọ. Béèyàn bá ti wá joyè ńlá láàrin ìlú ó ti dàkìtàn. Àdìsá lẹ wò pé kò tó yín lẹ fẹ́ jábọ́, aṣọ yìnyín lẹ fi ń wọlẹ̀. Ẹ lọ wọ that comment section nígbà tí Aláròyé gbé. Yẹ̀yẹ́ làwọn èèyàn fi ń ṣe. Yẹ̀yẹ́. Oríṣiríṣi ọ̀rọ̀. Gbogbo àgbà tó bá ti lóhun òbéwé wò yìí ṣe tó ní òun ti rí nǹkan tán, ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò ní mọ̀.
ẹni tí ọmọ ẹni tó mọ tàná ò mọ tòní, ẹni tó mọ tòní lè mọ tọ̀la, nítorí òní ò dàbí àná, àná ò dàbí òní, ní mú babaláwo dáfọ́ ọ̀rọ̀ rún. Èèyàn máa ń fagọ̀ díẹ̀ sí tíntín. Ẹjọ́ kí lẹ fẹ́ rò tẹ́lẹ̀ pé Ìgbòho? Ẹjọ́ kí ni? Wọ́n gbé voice note mi síta. What is behind the voice note? Do you praise him or demote him? Do you praise him or accuse him? Do you praise him or deteriorate him? Listen to it yourself. Ẹni tó jalè tí wọ́n kà nǹkan mọ́ lọ́wọ́. Iṣẹ́ lọ́yà náà ni ó sọ wípé àáwọ̀ ọgbọ́n tá a dà sí. Ọgbọ́n kankan ò gbà. Bí wọ́n bá dọ́gbọ́n sílẹ̀ yìí, gbogbo ayé ò fọ́ tíbẹ̀ ni wọ́n fọ́ ní làákàyè. Bá a bá tẹ̀ wá ní ẹ lọ ilé ẹjọ́ wọ́n dá yín láre. Ṣé gbogbo ayé wá fọ́nú wọ́n fọ́ fún gbé mu? Kíní kan billion, 5 billion àbí èlò lọ́nà fẹ́ gbà. Afọ́jú fa afọ́jú pọ̀ pa. Àwọn kéèsì kan wà lọ́dọ̀ ààrẹ èèyàn ó pe làákàyè pé ṣé mo lè jẹ̀bi kéèsì yìí. Ẹ̀yin lẹ sọ̀rọ̀, òun kọ́ ló sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ wá sọ̀rọ̀ tí wọ́n gbé voice note yín, ẹ wá lẹ́ni tẹ́ ẹ sọ̀rọ̀ rẹ̀ yìí o, ó gbé privacy yín síta o, you are suing him. Listen to it yourself. Did he have any private discussion with you? And ẹni tó record yín tí wọ́n bá pè as witness wípé talẹ̀ bá sọ̀rọ̀ ńjọ́ kìíní àná tó bá ní lágbájá, wọ́n bi pé why do you record it? And it was said, I can see there are confessional statements in it. That is why I recorded. Because we have not just been talking today. I've never recorded him for once. But don't you, the research I had from him, it will be useful for the investigation of the former Minister of Justice being killed. Bí wọ́n bá ń tẹ̀yàn, èèyàn náà ò ní tanra rẹ̀. Bí wọ́n bá ń tìyàn, èèyàn ó pera rẹ̀ padà. Bí wọ́n bá dá yín lẹ́jọ́, yóò àpíìlì. Ṣàmọ́ wa ti kóòtù dé káṣọ̀rẹ́. Ẹni tó yẹ kẹ́ ẹ fagọ̀ díẹ̀ sí títí kẹ́ ẹ pè pé májà. Gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, jẹ́ àríra já sọ̀rọ̀. Kẹ́ ẹ sì yanjú rẹ̀ nítùbí ìnùbí lọ́rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò lọ́rọ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́. Ìgbéraga ní síwájú ìparun. Mọ́tòmọ́tò ẹ̀dá lamọ̀ tí síwájú ìparun wọn. Kò sẹ́ni tó kọjá àbùkù àfẹni bá dúró lábẹ́. Ẹni tó bá ti wá ga làbùkù máa ń wá kí. Béèyàn bá ti lórúkọ, yóò máa fi àwọn ọ̀rọ̀ kan ṣe gbígbọ́ ṣaláìgbọ́. Bí wọ́n bá wá dá yín láre, ṣé ẹ rò wípé ayé ó kì yín wípé ààrẹ o, sàdákàtà rẹ? No. Ẹni tí ọba tó yàn, béèyàn bá ń bàjà, ṣé ẹ mọ̀ yìí pé ẹni tẹ́ ń bàjà yẹn lẹ̀ ń fún lágbára sí? Bẹ́yìn tí wò yí pé ń bàjà òun, làwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn dẹni àbùkù sí. Ló fi jẹ́ pé ẹni tí ọba tó yàn, mọ́ bàjà o. Òun láyé ọmọ ní sympathy fún, ọ̀nà táyé fi ní sympathy fún Ìgbòho ti pọ̀. Sympathy àkọ́kọ́ wípé ó dìde lásìkò tí ìran Yorùbá nílò rẹ̀. Sympathy kejì, ó ṣẹ̀wọ̀n. Nítorí kíni? Nítorí ó ń jàjàǹgbara. Sympathy kẹta,
wọ́n ka mọ́lé, wọ́n bà dúkìá ẹ̀ jẹ́, wọ́n pààyàn. Ó ti jẹ́ kí gbogbo ẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ mọ̀ wò pé ọkùnrin yìí dẹ̀ wá try. Kò wá sírú ohun tẹ́ ẹ lè ṣe ẹni táyé bá ti ń fẹ́ ìlárùn kan lára. Pátápátá ẹ̀ bó ti da tó àmọ́ o, àmọ́ ni ó mọ kù ń bẹ̀, kò ní sí pé tani àmọ́ Ìgbòho dá bí ò tiẹ̀ da ẹyọ kan tó ṣe tó rọ́kú tó lọ lé Fúlàní yẹn mo gba tiẹ̀. Ẹyọ kan yẹn ti kọlà sáyà àwọn èèyàn. Ẹyọ kan lẹ ṣe táyé fi fẹ́ràn yín láyé June 12. Ìkẹyọ kan yẹn náà ni. Ìkẹyọ kan ní ń gbé ní sókè, ìkẹyìn ẹ̀kan náà ní ń lani mọ́lẹ̀. Kéèsì yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igboho ẹ lọ sùn kẹ́ ẹ fọwọ́ lóṣù ká, kò sọ̀rọ̀ ńbẹ̀. Ó dàbí kí n dédé ní ẹ̀yin tẹ́ ẹ ń sọ̀rọ̀ yìí, ibo lẹ ti rí voice note mi, you intrude into my privacy. Ẹ wò pé ṣé Mr. Wisdom yìí wá gbádùn, ṣé mo gba fóònù yín ni? Ṣé ẹ bá mi sọ̀rọ̀ ni? Ṣé mo ń gbé lẹ́gbẹ̀ẹ́ lé yín ni? Àbí mo háàkì fóònù yín? Àbí nọ́mbà tẹ́ ń lò mo lò rí? Àbí mo ra fóònù yín? Àbí mo dẹ́gbẹ̀ẹ́ lé yín? Ọdún wo la ti jọ sọ̀rọ̀? It's less concerned about the case you call him. He publicized it on social media. Do you see it on my platform? That is the answer. There's never a genuine evidence concerning the case you sue Sunday Igboho for. There's never. It's just that you are deteriorating your honor. That is it. That is the bitter truth. Àwọn Canada ń pè mí lórí meeting kan ò ṣe meeting páwọn ọba kan pè meeting. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí mò ń fàkókò yìí fi dá yín lójú wípé olóyè Májàsọ́lá ò wá pàdé kankan. Ẹ fira yín lẹ́mìí balẹ̀. He's not coming to any meeting. Àwọn wo náà pè pàdé? Níbo náà pè é sí? Àwọn àgbààgbà ọba mélòó ló wà ńbẹ̀? Ààfin ta ni? Apá kan lẹ́kọ̀ọ́ wọn ti ṣe mítìnì. Ilé ọba àwo ṣé first class ọba ni? Ṣọba tó ládé ìṣẹ̀báyé Yorùbá ni? Ẹ dákun ẹ kó mẹ́ẹ̀. Uncle Sheguni, that is exactly what I said to myself when I read the news. Even I could not finish reading. It's a laughing case. So, how Oloye Sunday will put your mind at rest. Igboho is not coming for any meeting. Likewise, that case, èyí tó Oloye Sunday Igboho gan pè gan, àwọn lọ́yà Ààrẹ Gani, kéèsì yóò fẹsẹ̀ múlẹ̀ kí wọ́n dàánù. Ẹni tó ní kéèsì tó pè yẹn lẹ́jọ́ wípé ẹ bà òun lórúkọ jẹ́, ẹ tọwọ́ bọ̀ ìjẹ́ èèyàn òun, ẹ̀yin ní kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ṣé ìtẹ́ wá pè yìí ló lẹ́sẹ̀ ńlẹ̀? Kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa jẹ́. Èèyàn tó bá níṣẹ́ lọ́wọ́ yóò pọ́jọ́ Monday lọ́jọ́ Ajé, wòlíì tí bá pọ́jọ́ Sunday lọ́jọ́ ìsinmi kò mọ́jọ́ iṣẹ́ rẹ̀ ni. Nítorí they will ask, how did he intrude into your privacy? Do you have any CCTV footage that appears Oloye Sunday Igboho is in your compound? Did any way
Oloye Sunday Igboho hacked your phone? Did you speak with, what year have you speak with Igboho last? And if the case goes this way, even the person you communicate with said he recorded you and unfortunately he sent it to Igboho. Yes, it's fine and good. And why? The voice note came out. Igboho could said, I sent it to someone to ask, did you really hear what Àare said about me? Because I could not understand. Or I sent it to my lawyer to listen to it. What have I done to deserve this blackmail from Àare Gani Adams? It's a simple case. And I did this to protect the integrity of me and unborn children. That is why I send it out. It's a simple case. So, what do you sue? There's no authentication. Authentication that Igboho intruded into your privacy. You are just being deceived by your lawyers. Deceived. You never communicate with him. Secondly, he never asked your phone. Who God has blessed, no one can cause. Ẹni tọ́lọ́run bá ti gbéga kò sẹ́ni tó lè gbéṣù. Ṣé rí láyé yìí, Ọlọ́run dá oòrùn, ìràwọ̀ pẹ̀lú òṣùpá. Kó lè máa ṣe àdáyanrí ọ̀sán òun òru. Ká lè máa mọ bọ́jọ́ ṣe ń yí bọ́dún ṣe ń yí gorí ara wọn. Bórùn bá ṣèmọ́lẹ̀ tọ̀sán, òṣùpá ṣọlá àti ẹ̀ láàjìn. Ìràwọ̀ lẹ́yìn òṣùpá lòun. Bẹ́yìn bá jóṣùpá òun jẹ́ràwọ̀. Ìkan ò dí kan lọ́wọ́. Ìkan ò sì ní wọlé fún kan. Àsìkò tó ní kálukú bá ń tàn, ó ní bó ti wúlò sí fóníkálukú. Bórùn bá tàn lọ́sàn-án, ó láwọn tí ń wúlò fún. Bóṣùpá bá tàn láṣálẹ́, gbogbo ẹyẹ tó fẹ́ fò lálẹ́ àtàwọn nǹkan tí ń jáde lóru ó jẹ̀mọ́lẹ̀ fún wọn. Ayé ti gbọ́n kọjá ọ̀rọ̀ àná. Bí wọ́n bá dá yín lẹ́bi ní kóòtù, ayé ti ní làákàyè yìí pé kí lẹ Láàrẹ ṣe? Ó gbé Sunday Igboho lọ ilé ẹjọ́ pé kí ni? Pé ó pọ́blíkì nínú ọ̀rọ̀ tó ṣe pé ẹ̀sùn àsọbàjẹ́ wọ́n gbé 50 million fún. Are you there? Who are those who give you information? According to my own research, wọ́n gbé 50 million fún chief of staff. Wá ní òun yọ 5 million. Àwọn Igboho wá ń bá chief of staff jà pé ẹ ṣe lè yọ 5 million. Don't you know you rope yourself? Kò ṣojú mi ìpẹ́ kọ́ọ̀tù. Mo wà ń bẹ̀ yóò wá sọ tójú ẹ̀ rí. Who are those who give you false information that Igboho collected 50 million? Who are those who gave you information? Igboho is among those who murdered the chief of staff. Who are those?
àmọ́ Yorùbá ní Èdùmàrè má jẹni tó gọ̀ ọgbọ́n kọlọ́gbọ́n mọ́lé ríru wọn tún jẹ́ bí iṣu. So gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pé kíní kan kò sọ̀rọ̀ mẹ́, kò sọ̀rọ̀ mẹ́, ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni. Kéèyàn kàn mọ̀ wò pé kí ni mo lè fi buy time àbí kí ni mo lè jẹ́ kí I don't know, I want to meet up, that is it. Ẹ tí wọ́n ń jẹ́ kó máa dàbí ìlara. Mo kí ìyá mi Tóyìn Tòmátò, ọmọ ní mo ṣe àjínà, ọmọ ní mo ṣe ànádòru, ìyá Fétíà, aṣíwájú ogun mọ́kẹyìn ogun, ẹni Èdùmàrè wò tó rán níṣẹ́ ọkùnrin, díkanlùkan ọ̀kúnmọ́ lóorun ọ̀dọ́ mọ́gẹ̀rẹ̀ wọ́dú ọlọ́tẹ̀, kò ṣeé bájà bẹ́ẹ̀ ni ò ṣeé bá bínú, àlùjọ̀nú èèyàn, ìyá mi Tóyìn Tòmátò, olú ọmọ gbogbo Mushin. Èèyàn ò ní pé Mushin kọ́ mọ́ fẹ́yìn. Ẹ bá mi kí wọn lọ́jọ́ ojú òye, ẹ bá mi kí ọba Ilé-Ìrù, títí tó fi dọ́là pàdé tó fi dábí ọdún, ẹ má bá mi kí wọn ń bẹ̀. Tó fi dénú Akálà lọ́hùn, ẹ má bá mi kí wọn ń bẹ̀. Ìyá mi bó ṣe lọ ni mò ń kí wọn fẹ́ni tí ọba mọ̀. Tóyìn Tòmátò, Adégbìtẹ́, ọmọ Adégbìtẹ́, Adélálá ò ní sí lọ lé yín. Ẹ má bá mi kí dádì náà lé o, ẹ má bá mi kí wọn. Orí lábẹ́ pàtàkì àtòdodo ọ̀rọ̀ lórí kéèsì yẹn. Ààrẹ Gani wọ́n ṣeré lọ kóòtù, wọ́n fún lọ́ọ̀yà lówó ni. Ẹni tẹ́ láǹfààní tẹ́ bà lórúkọ jẹ́nu voice note tẹ́ wá ní ó gbé voice note yín síta, ṣóhun lẹ bá sọ̀rọ̀. Nǹkan lẹ bá sọ̀rọ̀. Ẹ̀kejì, ṣó ajá kì í fóònù yín ni? Rárá. Àmọ́ lọ́ọ̀yà bí Evans ṣe jíyàn gbé tó, ara wọn lọ́ọ̀yà tó gbowó lọ́wọ́ ẹ̀tọ́ láwọn ó dúró tì í. Bọ́rọ̀ ayé ṣe rí nù. Lọ́yà ó mọ̀ tọ̀ wípé ẹja tún fáìlì eléyìí, ìwọ ni kó o pera rẹ padà pé jẹ́ mọ́ fowó yìí jẹun jẹ́ ṣe nǹkan míì. A ti wà lórí pápá náà nù. Èdùmàrè ọ̀wá ní ti mítìnì tẹ́yà àwọn èèyàn ń pè mí pé wọ́n lọ fẹ́ ṣe mítìnì kan o, àwọn ọba kan pè wọ́n o. Àkọ́kọ́ pálásì táná ti fẹ́ ṣe mítìnì. Ọba àwo. Lára àwọn ọba tí wọ́n sọ pé Ìgbòho gbọ́dọ̀ wá sí Èkó, wípé kó òṣèlè Yorùbá, àwọn tí ọba náà sọ lẹ́nu ààrẹ pé rífrafù kan ó lìdí Yorùbá nation, ṣọ́ọ̀bà yẹn ló wá lóun fẹ́ pe mítìnì, Ìgbòho wá yọjú. Ọmọdé lẹ́tì ń pè Ìgbòho ọ̀hún náà. Àbẹ́tí ẹ rò pé ẹni tó ń fi làákàyè rẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ tó fi kó gbogbo nǹkan tó níjọ, ṣé làákàyè wọn wá sí mẹ̀mọ́? Kò wá mítìnì kankan. Ìwọ̀n fẹ́ ṣe mítìnì ń jò ní tí bàbá wa Ọ̀jájá tí wọ́n fẹ́ ṣe mítìnì ń jò ní, wọ́n pè sórí Zoom meeting, ó sì sọ ayé ti rọrùn. Ayé ti kúrò láyé àná wípé ẹ pè wá láti wá ṣèké. Mo fà àkókò yìí sọ fún gbogbo olólùfẹ́ Olóyè Mọ́jàsọ́lá wípé kò ní wá sí mítìnì kankan o. Àkànbí ẹja máa fi yìí ṣe lọ. A nílò ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, a nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò, ó dàbọ̀.